ṣé bí Saheed Shittu wọ́n sọ nígbà kan wọ́n lè gbowó mọ́sálásí wọ́n lè kọ́ ṣé defamation of character tó bẹ́ẹ̀ yẹn só wà. Aládì Alifulany wọ́n ní ẹgbẹ́ àwọn ìyá kan ṣé banilórúkọ jẹ́ tó bá yẹn wà. Nigeria which way? Government which way? So definitely nísìnyí ẹni tí ò bá ti lówó ní Nàìjíríà yìí kò ráyé wá ìyí tí òfin Nàìjíríà ń sọ fún wa nìyẹn. Mo ti mọ̀ pé irú ọ̀rọ̀ yìí kò ṣeé sọ lójú lásán, and I have nothing to lose. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Ṣé wá rí wọ́n ní òtọ́rọ̀ kò lóko méjì o, Yàsín òtọ́rọ̀ lótọ́rọ̀ ó mọ̀ jẹ́ o. Bàbá mi Alifulany nígbà tí mo fẹ́ dá sí ọ̀rọ̀ ẹ̀sìn, nǹkan tí mo bá wọlé ni wípé ǹjẹ́ àti pé ta lọ́lọ́run. Gbígbé tí àwọn àfáà kọ́kọ́ gbé ta lọ́lọ́run, fídíò tí mo kọ́kọ́ ṣe ni wípé instead tó fi lọ ti ta lọ́lọ́run mọ́lé, ẹ ṣe gbé sáàrin pé ta lọ́lọ́run, kí ló fà tó fi ń ṣe nǹkan tó ń ṣe yìí. A fẹ́ kó bú àwọn àfáà mọ́, jáwọ́ ń bẹ̀ kẹ́ wá ṣe fídíò kẹ́ kọ́kọ́ post ẹ̀ gẹ́gẹ́ bí ìkìlọ̀ káwọn ayé rí. Now kí lẹ́lẹ́ sùn ta lọ́lọ́run fún defamation of character. Bàbá mi Saheed Shittu èèyàn tó defame èèyàn tó bàbá yẹn láyé yóò sí. Ibi tí mo mọ̀rọ̀ lọ nìyẹn. Bàbá mi Alifulany ẹ mọ̀ lọ físìtì Alhaji Saheed Shittu mọ́lé, ẹ mọ̀ bá wọn sọ̀rọ̀ tútù. Bàbá mi Alhaji Alifulany ṣé bí Saheed Shittu wọ́n sọ nígbà kan wọ́n lè gbowó mọ́sálásí wọ́n lè kọ́ ṣé defamation of character tó bẹ́ẹ̀ yẹn só wà. Aládì Alifulany wọ́n ní ẹgbẹ́ àwọn ìyá kan ṣé banilórúkọ jẹ́ tó bá yẹn wà. Nigeria which way? Government which way? So definitely nísìnyí ẹni tí ò bá ti lówó ní Nàìjíríà yìí kò ráyé wá ìyí tí òfin Nàìjíríà ń sọ fún wa nìyẹn. Mo ti mọ̀ pé irú ọ̀rọ̀ yìí kò ṣeé sọ lójú lásán, and I have nothing to lose. But òótọ́ báyìí kò lóko méjì o, òótọ́ lóòótọ́ mọ̀ jẹ́ o. Bàbá mi Alifulany ṣé Saheed Shittu ó bá yín lórúkọ jẹ́? Ṣé Saheed Shittu ṣáwọn ẹni wọ́n wá bá yín nílé? Bàbá mi Alifulany ẹ ti lóko, ẹ má jẹ́ káyé tepo sálà yín, ẹ mọ̀ gbéra ẹ mọ̀ lọ bá Saheed Shittu nílé. Ohun tó mọ̀ ń jáde lẹ́nu yín ohun peace mọ̀ ni, ohun wípé ẹ má jẹ́ kí mùsùlùmí jámọ̀. Bàbá mi Alifulany tẹ́ bá ṣe the same thing fún ta lọ́lọ́run só ti burú jù ni. Bàbá mi Alifulany tẹ́ bá pè ta lọ́lọ́run sọ́dọ̀ lọ́jọ́ tí wọ́n kọ́ gbé ta lọ́lọ́run, the first video tí mo ṣe náà ni pé irú ta lọ́lọ́run yẹn ẹ bá rọra mú wọn kẹ́ gbé wọn sáàrin, ẹ wá ṣe fídíò kẹ́ post ẹ̀ sórí íńtánẹ́ẹ̀tì pé ta lọ́lọ́run o, a kìlọ̀ fún ọ, mọ́ bú àwọn àfáà mọ́, má sì bú Islam mọ́, mọ́ tako ẹ̀sìn wa, fine. Bàbá mi ebi wọ́n ní defamation of character náà sùn ta lọ́lọ́run fún. Nínú ẹni tó ti ń defame yín tó ti ń bú yín láyé, ta lọ́lọ́run ò tí ì ṣe ìdá kan nínú tí Alhaji Saheed Shittu ṣe. Bàbá mi ni o, mi ò ní pé kẹ́ ẹ sú rẹ o, bọ̀ yín tí mo fẹ́ fàyọ ni wípé kí ló dé ìṣe tí ẹ ṣe Saheed Shittu, kí ló dé tí ẹ ṣe ta lọ́lọ́run bẹ́ẹ̀? Torí pé ó jẹ́ tálíkọ̀ Ọlọ́run. I don't understand. Ọ̀rọ̀ yìí mi ò bá títí lè sọ, bọ̀ ń gbọ́gbọ́n náà ń gbọ́gbọ́n sọ́sọ́ náà ń sọ. My brother, my father, my Alhaji. Ẹ jẹ́ ká yé tara yín sin lọ́hùn Alhaji Alifulany, ẹ bá wọn àfáà lọ́rin sọ̀rọ̀, ẹ bá ta lọ́lọ́run bẹ̀bẹ̀, wọ́n náà tún ti àjọ ń kéèsì yẹn, wọ́n ní abánidá ò ní ṣe kíni, kò ní bá ní débẹ̀, kò dẹ̀ ń dé bá ní ká yẹrí. So far wípé nǹkan tó ń ṣẹlẹ̀ sí ta lọ́lọ́run ń ṣẹlẹ̀, tí mo bá padà bígbà pé mo ṣàbòsí sọ́lọ̀, mo ṣàbòsí sọ́mọ ìyá mi ni. So far wípé ta lọ́lọ́run jí ọmọ Ìbàdàn, ẹ̀jẹ̀ mi ni ta lọ́lọ́run. Ọlọ́run ni ọba dúró ti ní lọ́jọ́ ṣòro. Mo wá fẹ́ bi yín, ṣé Saheed Shittu kò defame èèyàn? Saheed Shittu àwọn ò ṣe sùn fún defamation of characters. Ó ga o, olówó so gbogbo tán, àforítì ó pa tálíkà. Tó lówó méjì bá jọ búra wọn, ẹ jọ pàdé kóòtù ni. Ọ̀rọ̀ yìí pé ẹ mú ẹ kì í ẹran bí ó rẹ̀ kọ́. This life have money o. Ládùúrú tí Saheed Shittu fojú yín rí Alhaji Alifulany.
ládùúrú tí Saheed Shittu fojú yín rí ẹ mọ̀ lọ́lé rẹ̀ ẹ mọ̀ lọ́ bá sọ̀rọ̀ tútù. Irú èèyàn wo wá ní ta lọ́lọ́run fún yín? Yorùbá kan náà lẹ́jọ́ ń sọ. Bí àbúrò ní ta lọ́lọ́run ṣe jẹ́ sí yín, Yorùbá kan náà lájọ́ ń sọ. Ẹ dẹ̀ jẹ́ kí ta lọ́lọ́run máa go through adúrú pains tí wọ́n ń go through nínú ọgbà ẹ̀wọ̀n tẹ́fọn ti máa jẹ wọ́n tí wọ́n ti ní freedom. Láì ṣe pé ta lọ́lọ́run fàdíyà láì pààyàn ẹni defamation of character ó burú ju nǹkan míì lọ. My daddy ṣé Saheed Shittu ó di fẹ́ẹ̀mù yín ni? Ṣé Saheed Shittu ṣé wọ́n sọ pé ẹ gbowó ẹ kọ́ mọ́sálásí? Ṣé Saheed Shittu wọ́n sọ pé ẹ gbá oríṣiríṣi èèyàn? What are we now saying? Kí ló dé tí àwọn èèyàn ń wúwa àwùwá nítorí bó mo ṣe fẹ́ bọ́lọ̀ pàdé àwa ń wúwa nítorí owó? Alhaji Alifulany ẹ lè máa go through comment section share page yìí ti yín ni o àwọn èèyàn yín tó wà ń bẹ̀ comment yín tán mọ̀ pé like ní wọ́n máa comment ẹ jọ̀ọ́ ẹ lọ wo bí tí wọ́n post fídíò yín síta kẹ́ mọ̀ nǹkan táyé ń comment ń pa yín. Bàbá mi Alhaji Alifulany ẹ jẹ́ káwọn èèyàn tara yín sin lọ́hùn ẹ bá ta lọ lọ́hùn bẹ̀bẹ̀ ìṣe tí ẹ ṣe fún Saheed Shittu ló yẹ kẹ́ ẹ ṣe fún ta lọ lọ́hùn torí pé Yorùbá ni ọmọ ìyá yín ni. Alhaji Alifulany kò mọ̀ sí tí Saheed Shittu ò fi yín wé tán ṣé ti sú rẹ̀ ńgbà kan rí ní ìsìn iṣẹ́ máa sú ẹ̀ torí pé ó jẹ́ mùsùlùmí ó yẹ kó báyìí lórúkọ jẹ́ àbí olówó mọ̀ sun gbogbo tán àforíjì ó mọ̀ pátálíkà. Alhaji Alifulany ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ lo agbára yín ẹ lo po yín ẹ lo gbogbo tẹ́ ẹ jẹ́ ẹ fi bá ta lọ lọ́hùn ẹ fi bá bẹ̀bẹ̀ ẹ jẹ́ káwọn èèyàn ẹ jẹ́ káráyé ti ara yín sí lọ́hùn. Saheed Shittu ó bú búbú ó gọba lọrin ó bú Muyideen Ajani Bello ó bú búbú ó bú Alifulany wọ́n bú búbú wọ́n bú kí lorúkọ ẹ̀ Chief Imam Ìlọrin. Ṣé ìjà defamation of character là ń jà àbí jẹ́ ẹ̀sìn? Yorùbá which way? Ẹ má jẹ́ kí àwọn aráyé kí wọ́n fi àfà kí wọ́n fi sọ Ìlọrin lẹ́nu. Wọ́n ní tí a bá fẹ́ jẹ́ kí nǹkan bàjẹ́ ó ní bá a ṣe máa ń ṣe. In the first place ẹ bá ti pé ta lọ lọ́hùn ẹ ṣe fídíò recordings pé ta lọ lọ́hùn gbígbé tá a gbé ọ a fẹ́ gbé ọ lọ sí tọlọ́pàá tẹ́lẹ̀ ni pé kán lọ ṣẹjọ́ lórí rẹ̀ bọ̀ a fẹ́ jẹ́ kó bú lọrin mọ́ a fẹ́ jẹ́ kó sun àlùkùránì mọ́ a fẹ́ jẹ́ kó bú ẹ̀sìn Islam mọ́ kẹ́ wá kọ́kọ́ post ẹ̀ ayé máa rí pé ẹ ṣe kìlọ̀. Ṣé ta lọ lọ́hùn pa yín lọ́mọ ni? Òótọ́ ọ̀rọ̀ yẹn ló wá korò fáwọn èèyàn láti sọ. Òótọ́ ọ̀rọ̀ yẹn ni babaalado wá ń sọ tẹ́ wá ní wípé ọmọ yín tẹ́ bá fẹ́ ṣe ẹ ṣe ṣe bí péjì yẹn náà ìkulẹ̀ ti ba ti ẹ̀jẹ̀ tẹ́lẹ̀ nǹkan tẹ́ bá fẹ́ ṣe ẹ ṣe. Alhaji Alifulany ìṣe tẹ́ ẹ ṣe Saheed Shittu ìṣe yẹn lẹ́yẹ kẹ́ ẹ ṣe fún ta lọ lọ́hùn tó rábùrò yín ni torí èèyàn yín ni ta lọ lọ́hùn torí Yorùbá kan náà lẹ́jọ́ ń sọ Alhaji Alifulany torí wípé ta lọ lọ́hùn kò tí ì fojú àwọn àfáà rí ìlàjì tí Saheed Shittu fojú yín rí. Síbẹ̀síbẹ̀ ẹ gbéra lọ bá nílé láti bá sọ ọ̀rọ̀ tútù olówó so gbogbo tán àforítì ní ó pàtàlíkà ẹ jáwọn èèyàn ó tara yín sí lọ́hùn ní tẹ́ ń bá lọ díẹ̀díẹ̀ yìí àwọn èèyàn ó tara yín kúrò ní ẹ̀sìn Islam tí ó sì pọ̀ gan kò jù bẹ́ẹ̀ yẹn lọ. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.